ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ojúkojú pẹ̀lú Olúọmọ pírẹsẹ́ńtà tí ẹ sì máa ń fọ́lò wa lórí ìkànnì Olúọmọ live tv channel. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí, ẹ̀yin tẹ́ máa ń comment, tẹ́ máa ń like, tẹ́ ẹ máa ń share àwọn videos wa. Ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button, kẹ́ ẹ bá wa subscribe, kẹ́ ẹ lè máa láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. Are you ready for a wardrobe revamp? Tí kò dẹ̀ nínú ẹ lówó púpọ̀. The 99 Posh Mid-Year Mega Sales is here and it is big. From the 1st of June to the 10th of June, enjoy up to 70% discount across the entire store. Shop for your stylish pieces without breaking the bank. Dresses, suits, handbags, shoes, name it, we have it all at 99 Posh Outfits. Visit us at our stores in Osogbo or shop online at 99poshmall.com. Comment order to get the shopping invitation in your DMs. 99 Posh Outfits for your royal shopping experience. Lórí awuyewuye àti rògbòdìyàn tó ń lọ nílùú Orílẹ̀ Òwu láàrin ọba Dáúdà Àjọlọ́lá Akínfàlàbí. Ẹni tí a fẹ́ a lọ rán. We would like to release you na kábíyèsí. Lẹ́yìn tí a dìde níwájú kábíyèsí ọba Dáúdà Àjọlọ́lá Akínfàlàbí Olówu tìlú Orílẹ̀ Òwu, ikọ̀ ìròyìn wa wọnú àárín ìlú lọ láti lọ gba ọ̀rọ̀ lẹ́nu àwọn tí wọ́n ń gbé nílùú tí wọ́n sì tún jẹ́ ọmọ bíbí Orílẹ̀ Òwu láti mọ èrò ọkàn wọn. Ṣé inú ará ìlú dùn sí ọba Dáúdà Àjọlọ́lá bí wọ́n ṣe jọba pẹ̀lú bí wọ́n ṣe ń darí ìlú Orílẹ̀ Òwu? Inú àwọn ọmọ ìlú kankan tó bá jọ́lejò ló lè sọ pé inú ọmọ ìlú ò dùn tí bá ń ṣe wà ńbẹ̀ o, kò dùn mọ́ ọmọ ìlú kankan nú torí pé àríwú eléyìí jọta tí ń jọba lóko. Láìgbà tí ó ti jẹ́ láti over 8 years, eku òkú bí eku, ẹyẹ èkó bí ẹyẹ lórí ìròwú, bẹ́ẹ̀ ni àwọn èèyàn wọ́n fọ́n bí ènìyàn. Because ó dàbí ìjọba Fáráò, ara ní gbogbo ìlú. Àwọn tí àkàtẹ́ wà ń gbòòrò àkàtẹ́ àmọ́ǹkátà lè wí. Because oppression ni, wọ́n ti oppress wa in everything. In everything. Ó dàbí ọ̀rọ̀ ọdún Bíbélì ní ìwé òwe orí 29 ẹsẹ̀ 2. Ó ní olódodo gorí ìtẹ́, ìlú ń yọ̀. Ó ní èèyàn burúkú gorí ìtẹ́, ìlú dákẹ́ ayọ̀ yíyọ̀. For the past ọba márùn tó ti kọjá, ìlú ìmọ̀ ń dùn ni, but láti gba ọdún 8 tẹ́lẹ̀ yìí bitterness ni. Pé ẹyẹ ó lè balẹ̀ kókó bí ẹyẹ, kí eku bí eku, kí èèyàn lè bá fọ̀n bí èèyàn ọ̀nà àfi tí ọba kú ò. Ìwádìí wa lórí ètò ojúkojú tó ní í ṣe pẹ̀lú awuyewuye nínú Orílẹ̀ Òwu pẹ̀lú ọba Dáúdà Àjọlọ́lá Àrẹ̀mọ Mọ̀rúfù Arógun tí wọ́n ní wọ́n ń talẹ̀ káàkiri ìlú àtàwọn ará ìlú Orílẹ̀ Òwu yìí ó sì ń tẹ̀ síwájú. Kí ni àwọn àgbààgbà májò bàjẹ́ community leaders ìlú Orílẹ̀ Òwu sọ lórí ọ̀rọ̀ yìí? Are you ready for a wardrobe revamp? Tí kò dẹ̀ nínú ẹ lówó púpọ̀. The 99 Posh Mid-Year Mega Sales is here and it is big. From the 1st of June to the 10th of June, enjoy up to 70% discount across the entire store. Shop for your stylish pieces without breaking the bank. Dresses, suits, handbags, shoes, name it, we have it all at 99 Posh Outfits. Visit us at our stores in Osogbo or shop online at 99poshmall.com. Comment order to get the shopping invitation in your DMs. 99 Posh Outfits for your royal shopping experience. Orúkọ mi ni High Chief Yaya Akíntúndé, Akọgun of Orílẹ̀ Òwu, igbákejì Olówu
lónìí tilẹ̀ mọ́. a jẹ́ wípé ẹ̀yin ni ẹ fara pẹ́ àpèrè pẹ́kípẹ́kí. bẹ́ẹ̀ ni. kábíyèsí olówù wọ́n ní pé ìyànsípò wọn wípé kò tọ̀nà. anybody ni a lè yàn sípò níwọ̀n ìgbà tó bá ti ṣe pé ilé wọn ni wọ́n ti ń jẹ oyè tí wọ́n yàn sí tàbí òye wọ́n lè yàn láti inú ilé wọn. a dẹ̀ ní right láti reject ẹ̀ nítorí wípé àwọn ilé wọn ni wọ́n mú wá. a ní right láti reject ẹ̀. ṣé àwọn gangan ni agboolé wọn mú wá àbí wọ́n ti kọ́kọ́ yan èèyàn kan kó tó di pé wọ́n fi àwọn rọ́pò? èmi ni olórí àwọn afọbajẹ orílẹ̀ Òwu. nígbà tí ọba gbéṣẹ̀ aránṣẹ́ sí council wípé ọba ìlú wa ti gbéṣẹ̀ the necessary thing tó bá yẹ kí wọ́n ṣe kí wọ́n ṣe àbí èyí àwọn náà dẹ̀ sì padà wọ́n dúpẹ́ lọ́wọ́ wa pé àṣẹ o ilé tí ọba kàn onílé Lágbẹ̀dù ká kọ̀wé sí ilé Lágbẹ̀dù láti mú ọmọ òye wá. a dẹ̀ ṣe bẹ́ẹ̀ from time immemorial ilé Apènà làwọn mọ̀ ilé Lágbẹ̀dù Lówu. a mọ̀ pé ilé Akínfàlà kan wà tí jẹ́ ilé Lágbẹ̀dù ilé Apènà là mọ̀ ń bẹ lára kọ̀wé sí. àǹ tó bá rí báwọn tó ṣe wípé nígbà tá a kọ̀wé sí ilé ibi tọ́ba kàn tí Lágbẹ̀dù bá pé méjì mẹ́ta nígbà tá a ti kọ̀wé sí orí ilé wọn àwọn ni wọ́n ní right láti pe àwọn abala tó bá kù pé Lágbẹ̀dù wọ́n kọ̀wé sí wa pé ká fi ọmọ oyè ránṣẹ́ o. ọ̀tọ̀ níbi tẹ́ ẹ kọ̀wé sí tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni nígbà tí a dẹ̀ ṣe bẹ́ẹ̀ à ń retí kí wọ́n mú ìwé wá. àwọn council wọ́n sọ fún wa pé sáà ti fi ìwé ránṣẹ́ àná kọ̀wé sí ilé ibi tí ọba kàn ní ilé Apènà. nígbà tó dẹ̀ yá àwọn council wa wọ́n ní láàrin ọjọ́ mẹ́jọ láàrin ọjọ́ méje la gbọ́dọ̀ produce ọmọ oyè. àbí èyí létà làwa ń gbọ́ pé àwọn aráalé Akínfàlà wọ́n ń bínú wípé àwa afọbajẹ a kọ̀wé sí àwọn ọ̀tọ̀ ní ilé ibi tá a kọ̀wé sí. ilé Akínfàlà báwo lédè kan ṣá ọ̀dà kò burú tó bá rí bẹ́ẹ̀. ṣé agboolé Akínfàlà yẹn ṣé ọ̀tọ̀ ní agboolé tí wọ́n tó ti ń jọba ni tí ẹ fi dá wọn mọ̀ ní àárín ìlú ń bí? àwa ò mọ̀ pé ilé Lágbẹ̀dù ó pé méjì níbẹ̀rẹ̀ ẹyọ kan la mọ̀. ẹ̀yin gẹ́gẹ́ bí igbákejì Olówu tó jẹ́ pé ẹ̀yin lẹ jẹ́ igbákejì kábíyèsí tí wọ́n gbéṣẹ̀. bẹ́ẹ̀ni. gbogbo ìtàn yìí kò yẹ kó lè ṣókùnkùn sí. kò ṣókùnkùn ó ṣókùnkùn kò ṣókùnkùn nítorí wípé oṣù kẹta tí mo jẹ oyè oníkábíyèsí gbéṣẹ̀ gbogbo ìtàn tẹ́ ń wí. àmọ́ ẹ gbé láàrin ìlú yìí. mi ì gbé ìlú ìpòpọ̀ ìdálẹ̀ ni mo gbé. àmọ́ bẹ́ẹ̀ kan tí ẹ gbé nílùú yìí bẹ́ẹ̀ bá bá tàn ẹ bá rọ̀bá. èyí tí mo bá ni mo sọ ohun tí mo bá òun ni mo sọ ohun mo ti mọ̀ òun ni mo sọ ohun. nígbà tó rọ̀ tẹ̀lé bó ti rí kò tí ì dìjà nígbà tó ṣe pé a ní kí wọ́n fọmọ oyè ránṣẹ́ àbí òye wọn àdẹ̀ tí ì fi ọmọ oyè yìí ránṣẹ́ táwọn fi challenge wa pé a pe àwọn àní right láti pe àwọn àdẹ̀ lọ́dẹ àkóbúrú àwọn council lọ́dẹ àkóbúrú bàbá rí báwọn kan náà mú ọmọ oyè. ọmọ oyè bá di méjì. kódà ojú méjì lọ. ilé Apènà nígbà tí wọ́n mọ ọmọ oyè wa multiple ni wọ́n mú wa èèyàn mọ́kànlá. bó o ní ilé Apènà náà tún ṣe jẹ́. àní Lágbẹ̀dù àwọn lámọ̀ ní Lágbẹ̀dù. ní Lágbẹ̀dù yẹn. àwọn ni wọ́n mú èèyàn mọ́kànlá. ilé Akínfàlà wọ́n kọ́kọ́ méèyàn méjì wá. wọ́n mú Mọ̀rúfù wá wọ́n mú Dáúdà Àjọlọ́lá wá gbọ́ ọ̀yá wọn rí ìṣẹ̀ṣẹ̀ yọkan. sọ̀rọ̀ mi yé wọ́n dẹ̀ kó gbogbo àdìkò fún council láti decide láti mú ẹnìkan níwọ̀n àgbà táwa afọbajẹ ọba ti ní agbára láti yan ẹnìkan tó rà fà títí a bá wọn sọ̀rọ̀ a bá wọn ṣe wọn gbà fúnra wọn. kódà wọ́n pe meeting sí court hall fún wọn wípé kí wọ́n bára wọn sọ̀rọ̀ kí wọ́n mẹ́nìkan wá
wọ́n rí sọ. Wọ́n rí sọ. Nígbà tó yá, àwa decide wípé ká mú ẹnìkan, a dẹ̀ mú ẹnìkan. ẹ̀yin wo lẹ mú èèyàn kan? Àwa afọbajẹ. ẹ̀yin afọbajẹ Bẹ́ẹ̀. lẹ mú Alhaji Dauda. Àwa afọbajẹ la mú Samson Sunday Báyọ̀ Adérẹ̀lẹ̀. ẹ̀yin afọbajẹ. Bẹ́ẹ̀ni. Àwa mẹ́rin la fọbajẹ. 6 ló yẹ kó jẹ́, ṣùgbọ́n 4 ló ń exist. tẹ́ wà lára àwọn 4 ọ̀hún. Èmi ló lórí wọn. ìgbà tẹ́ wá mú Samson Adérẹ̀lẹ̀ Ẹsẹ̀. ta lẹ present ẹ̀ fún? Present ẹ̀ fáwọn council, local government executive officer. wọ́n sì tẹ́wọ́ gbà. Wọ́n tẹ́wọ́ gbà. ṣé wọ́n fòun tẹ̀lú? Wọ́n gbé lọ sí state. bó wà lórúkọ Alhaji Dauda Àjọlọ́lá tó ti exist. bó ṣe exist Ẹ̀sìn. ló fi di ìtẹ́wọ́gbà? àbólóṣèlú ni wọ́n ni. Èmi ò sọ̀rọ̀ olóṣèlú, wọ́n lè jó olóṣèlú, wọ́n lè ṣàìjó olóṣèlú, mi máa ń pẹ́ o. Ètè mi mà ní pé wọ́n ní ká mú ọmọ oyè wá, ọmọ oyè tá a mú a present ẹ̀ sí wọn. Wọ́n gbé lọ sí state. Ṣùgbọ́n by the time tí state yóò fi rectify ẹ̀, state government dáṣẹ́lẹ̀. Iṣẹ́ tí wọ́n dálẹ̀ tí wọ́n lò bí oṣù 3 ń lé o ní wọ́n dáṣẹ́lẹ̀. From then, àwọn Akínfàlà wọ́n ti gbẹ́jọ́ lọ sí court. Wọ́n ti challenge wa ní court. ní Federal High Court Bẹ́ẹ̀ni. nílùú Òṣogbo. Bẹ́ẹ̀ni. Bó ṣe rí nìyẹn. èyí tó gé yín lége sẹ́yìn tó fi di wípé wọ́n dépò ọba. Bẹ́ẹ̀ni. Wọ́n jọ fa kéèsì yẹn títí ó níye ọdún tí wọ́n fi fà á kó tó di pé adájọ́ dájọ́ wípé Dáúdà Àjọlọ́lá ó ní Oyèlọ́ba. ǹjẹ́ ẹ gbọ́ pé àwọn tí ẹ̀yin afọbajẹ wà fọwọ́ sí tẹ̀ fà kalẹ̀ wọ́n gbé ẹjọ́ lọ sílé ẹjọ́ kòtẹ́milọ́rùn? Nígbà tí adájọ́ ti dájọ́ tí wọ́n ní ká fi ewé lé ọba lórí tá a dẹ̀ ṣe bẹ́ẹ̀, wọn náà láti yàrá burabo àní ẹgbẹ́jọ́ lọ lé ẹjọ́ kòtẹ́milọ́rùn. ṣé ẹ lọ́wọ́ sí ẹjọ́ kòtẹ́milọ́rùn yìí? ṣé ẹjọ́ jọ lọ ni? torí pé ẹjọ́ Òṣogbo ó tako ìfẹ́ ẹ̀yin afọbajẹ. Mẹ́jọ Òṣogbo bá tako ìfẹ́ àwa afọbajẹ, àwa afọbajẹ ò ní right láti tún lọ pẹjọ́. Kí lọ́kàn wá? Umpire ni wá. Àbí èyí láàrin àwọn méjèèjì la wà, ẹnikẹ́ni tó bá ti jẹ òun là á ṣe tiẹ̀. ṣé wàá gbọ́ wípé ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ó fi ẹ̀yìn ẹsẹ̀ da ẹjọ́ tí wọ́n dá nílùú Òṣogbo tó gbé kábíyèsí sípò wípé ó dànù? A gbọ́ náà ní bá a ṣe gbọ́ náà nìyẹn, kì í ṣe pé bóyá àmọ́ ń pẹ́. nígbà tẹ́ wá gbọ́, ǹjẹ́ ó ní ìgbésẹ̀ tẹ́yìn afọbajẹ wa ti wá gbé? Ta là wá? Ta ni afọbajẹ? Sáfọbajẹ ó sọ wípé kò tẹ́ wa lọ́rùn ni. Ẹnikẹ́ni tí wọ́n bá ti mú wá náà ní tiwa. Ẹnikẹ́ni tí wọ́n bá ti mú wá gbà tó ṣe wípé ọba bá lórí ohun gbogbo ni. Ẹni tí wọ́n bá ti mú wá òun náà là á ṣiṣẹ́ lábẹ́. A gbọ́ ìròyìn ẹ̀sùn ilẹ̀ títà láwọn ilẹ̀ tó ti jẹ́ tàwọn èèyàn kan tí wọ́n ní pé kábíyèsí lọ́wọ́ sí àti àwọn ọmọọba ìdílé Akínfàlà. ǹjẹ́ ẹ gbọ́ nípa rẹ̀? Wọ́n gbọ́ nípa rẹ̀, mi ò sọ pé wọ́n gbọ́ nípa rẹ̀, ṣùgbọ́n kábíyèsí ò lọ́wọ́ sí ilẹ̀ títà tí ọmọ ọba Màrúfù Akínfàlà ti ń tà káàkiri. Kábíyèsí kì í sọwọ́ kábíyèsí ni. bó ni Màrúfù yẹn ṣe jẹ́ sí kábíyèsí? Àrẹ̀mọ kábíyèsí ni, àrẹ̀mọ Olówu. ṣé òun nìkan ló ń lọ́wọ́ sí ọ̀rọ̀ ilẹ̀ títà ni? Ó nìkan ní ń ta ilẹ̀, àwọn ilẹ̀ tí wọ́n ń tà káàkiri àárín ìlú tí wọ́n gbalẹ̀ lọ́wọ́ onílẹ̀ tí wọ́n tà ní ọ̀sẹ̀. àmọ́ wọ́n ní ọba ló nílẹ̀. bó ni ọmọ ọba àrẹ̀mọ ọba yóò ṣe mọ̀ talẹ̀ ní ẹ̀yìn kábíyèsí? tí ń lò náà ni wípé ọba ló nílẹ̀, tí ń lò ní kíbi títí ń talẹ̀. àmọ́ tí kábíyèsí ò bá lọ́wọ́ sí, bó ló ṣe ń rí àwọn ilẹ̀ yẹn tà? ní tó wà ń bẹ̀ ni pé àwọn tí ń ralẹ̀ lọ́wọ́ rẹ̀, àwọn yẹn la lè bá wí, nítorí wípé ó lójú ilẹ̀ tí kábíyèsí lọ́wọ́ sí títà rẹ̀. Kábíyèsí náà lọ́wọ́ sí títà àwọn kan tó ráwa náà dá dúró lọ́wọ́ sí títà.
mo ń bọ̀ ń bẹ̀ torí wọ́n ní pé ẹ̀yin àfọ̀bàjẹ́ náà talẹ̀. àníṣe ilẹ̀ tá a bá tà tá a rí i pé yóò wúlò fún ìlú tá a fẹ́ fi develop ìlú àtà. àwọn kan wà tó ṣe wípé wọ́n tà táwa gan ọmọ ń pa ẹ̀ òun ló ń dá ọwọ́ ti tẹ̀lé lẹ̀. bàbá wa igbákejì olówó àwọn ilẹ̀ wo lẹ́yìn àfọ̀bàjẹ́ lẹ lọ́wọ́ sí títà rẹ̀ ìgbà tẹ́ ẹ ta ṣé fún ìdàgbàsókè ìlú olówó ni àbí fún ìdàgbàsókè àpò yín. ìdàgbàsókè olówó ni ilẹ̀ tààtà òun la fi ń develop ìlú bẹ́ẹ̀ bá rí tí wọ́n ṣe irú hall tí wọ́n ṣe ilẹ̀ tààtà owó ẹ̀ la fi ṣe ààfin tẹ́ wà náà ẹ̀ ilẹ̀ tààtà owó ẹ̀ la fi ṣe bẹ́ẹ̀ bá dé grammar school ẹ̀ rojú ọwọ́ development bẹ́ẹ̀ owó ilẹ̀ tààtà ó ní kò síjọba tó fún wa lówó kankan bẹ́ẹ̀ bá dé police station bẹ́ẹ̀ bá dé civil defence ẹ rojú ọwọ́ bẹ́ẹ̀ bá dé court hall ẹ rojú ọwọ́ ilẹ̀ tààtà la fi ṣe kì í ṣe pàtà àkówó rẹ̀ sọ́wọ́. ká gbà pé ilẹ̀ tí olówó ìkànsó tànù bẹ́ẹ̀ni ṣé kábíyèsí ò dá ilẹ̀ tà fúnra wọn. kò ṣẹlẹ̀ pé kábíyèsí dá ilẹ̀ kan tà èmi ò gbọ́ tá a bá pé ààrẹ ní tó dá ilẹ̀ tà a lè sọ pé àrẹ̀mọ olówó. àmọ́ ilẹ̀ tí ẹ̀yin olówó ìkànsó tí ó tọwọ́ yín di títà ẹ̀ lẹ́yìn tá a bá lo díẹ̀ fún ìdàgbàsókè ìlú ẹ tún lo díẹ̀ náà sí fún ìdàgbàsókè àpò. tá a bá ti ta ilẹ̀ inú àpò ìlú ó ní okòwò sí owó ò sì lè jáde láì bá ṣe pé kábíyèsí kábíyèsí ní ọkọ̀ check ní ó fún èmi àti adéríbigbé pásítọ̀ adéríbigbé àwa mẹ́ta ni signatory èmi pásítọ̀ adéríbigbé àti oyèbánjí àbíòye Lawrence oyèbánjí ṣùgbọ́n àwa méjì torí pé níbi tí signatory bá wà èèyàn mẹ́ta méjì out of 3 ló lè ṣàì gbowó àwa méjì là ń lọ gba owó kábíyèsí ní ọkọ̀ yóò ṣàì rẹ̀ yóò fún wa ìsádà tẹ́lá or check á dẹ̀ lọ á lọ gbowó yẹn á wà fún kábíyèsí. bó lẹ ṣe lè ṣàpèjúwe kábíyèsí ní ṣókí láàrin ìṣẹ́jú kan. kábíyèsí èèyàn ọlọ́run ni gbogbo eléyìí tí ń ṣẹlẹ̀ yìí kò sẹ́ni tí ń dálẹ̀ ju ọmọ tí ń bẹ lábẹ́ rẹ̀ lọ ọmọ rẹ̀ tí ń dá gbogbo nǹkan tí ń talẹ̀ tí ń ṣe gbogbo ẹ̀ kò sẹ́ni tá a lè rí blame ẹ̀ fún ṣùgbọ́n pọ́n ti kábíyèsí èèyàn ọlọ́run ni. kí ni ìgbésẹ̀ tẹ́yin olówó ìkànsó pẹ̀lú àjọṣepọ̀ kábíyèsí tí wàá ń gbé láti lè ká ọmọ ìlọ́wọ́ abó lágbára ju ipò orí àpèrè olówó. ẹni lè sọ ipò lágbára ju ipò àpèrè lọ àbí òye ṣùgbọ́n aṣọ fún un kò gbọ́ ẹnu ọ̀ka tó ń wù ní influence tí ń lò ní pé ọmọọba ni mí ọmọọba ni mí kò sẹ́ni kankan tó lè yẹ̀ mí lọ́wọ́ ẹ̀ o ní tó ń lò dàárọ̀ yìí nìyẹn. ẹnu gbogbo òye ìlú ọ̀ka. kí ló dé tẹ́ ẹ̀ fà lé ìjọba lọ́wọ́ abẹ́nu ìjọba náà ò lè ka. ṣé àwa láàmú ọlọ́pàá lọ́ọ̀mù àwa kọ́. ẹ lè fẹjọ́ rẹ̀ sùn níbi tó yẹ kẹ́ ẹ ti fi sùn. gbogbo ohun tó yẹ ká ṣe kò sí ìta àtúrà ẹ̀ ṣùgbọ́n a lè jùlọ èyí tí a lè ṣe òun là ń ṣe èyí tí kábíyèsí náà dẹ̀ lè ṣe kábíyèsí ń pè wá ní gbogbo ìgbà tó ń pẹ́ ṣé bá ṣe máa wò rí bá ṣe ṣe ṣùgbọ́n nígbà tó ṣe pé bá a bá sọ tán tá a bá lọ tán ọ̀rọ̀ míì ni ó tún jáde tó bá dọ̀la àbí òye kálukú ló dẹ̀ ń dìfẹ́ǹdì ààyè rẹ̀. ẹ ṣe orúkọ mi ni Alhaji Lukman Karim Ọ̀rúntọ́ Olówó of Orílẹ̀-Òwú ipò afọbajẹ ni I'm second command èmi ní ẹnì kejì nínú afọbajẹ tábà ti má kọgbọn tán ọ̀ǹtọ́ ló kù àwọn bàbá wa náà wà nípò afọbajẹ ńgbà yẹn tẹ́ ẹ fọwọ́ síyàn sípò àwọn adèrèlé ńgbà yẹn bẹ́ẹ̀ tí ńgbà tí ẹni tọ́jọ́ bàbá tèmi kú òní mo replace ayé wọn lẹ́yìn àsìkò ìjọba Alhaji Dauda Àjọlọ́lá Akínfàlà. Tẹ̀tí mo gbọ́ lẹ́nu bàbá mi ni pé bàbá mi olóyè Akin Ọ̀ṣúndé yìí wọ́n ní Adérinlé ni àwọn yàn sípò ńgbà yẹn torí
jíjẹ ọba Alhaji Dauda Ajọlọlá Akínfàlà kò sójú wọn. Bàbá ti kú kí Alhaji Dauda Akínfàlà Lágbẹ̀dù tèrè àtòwò tẹ̀mẹ́ntẹ́fà kó tó dórí àlééfà tí wọ́n wà yìí kò sójú bàbá mi. Bàbá mi ti kú ṣùgbọ́n wọ́n ti ṣe ètò sílẹ̀ tí wọ́n ti yan ṣèfọwọ́sí Adérelé gẹ́gẹ́ bí ọba kó tó di pé àwọn ṣíwọ́ṣẹ́. So àwọn ọ̀pọ̀lọpọ̀ ètò ti lọ ṣáájú kó tó di pé bàbá sírákù láyé. kí ló fa ìyípadà ètò tí àwọn bàbá yìí ṣe kalẹ̀ kó tó di pé wá bọ́ sọ́wọ́ Dauda? Lẹ́yìn ìgbà tí awuyewuye tá a gbọ́ ni pé lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe yẹn sípò Adérelé, so Lágbẹ̀dù wọ́n ló extend dáwọn ibìkan tí wọn ò kárí wọn along. Àwọn ẹni protest pé ara Lágbẹ̀dù làwọn náà kí ló tán ò kárí àwọn along. Àwọn ẹni lọ ilé ẹjọ́. So ilé ẹjọ́ ló present Alhaji Dauda Ajọlọlá Akínfàlà gẹ́gẹ́ bí ọba. láìsí ọwọ́ àwọn afọbajẹ mi. Láìsí àwọn afọbajẹ ìgbà náà ń bẹ tọ́ra àwọn afọbajẹ ìgbà náà ti sáìn fẹ́ nìkan òun rẹ̀ lè sáìn fẹ́ èèyàn méjì. Àwọn afọbajẹ tí ọba kan bá sírákù láyé, the next ruling house tó bá kàn àwọn afọbajẹ ó pè sí wọn pé kí wọ́n provide ọmọ oyè. So Lágbẹ̀dù lọ́kàn wọ́n dẹ̀ pé kí wọ́n provide ọmọ oyè never provide Adérelé gẹ́gẹ́ bí ọba. Láì mọ̀ pé ilé Lágbẹ̀dù yẹn wọ́n extend dáwọn ibì kan tí wọn ò kárí ara wọn along tó di pé wọ́n fa ọmọ oyè kalẹ̀. Nígbà tí wọ́n fa ọmọ oyè kalẹ̀ tí wọ́n sáì fún Adérelé tó làwọn yẹn á protest gba ara Lágbẹ̀dù náà làwọn kí ló dé báyìí ọba tiẹ̀ tí káwọn yẹ kí wọ́n kárí àwọn along kan jọ sí làwọn yẹn fi gbalé ẹjọ́ lọ. ṣé káàkú sọ pé ìjọba ló ń yan ọba ní ìlú Orílẹ̀ Òwú wípé ìyànsípò ẹ̀yìn afọbajẹ kò lẹ́sẹ̀ lẹ́nu? Ìyànsípò afọbajẹ ṣe mọ̀ pé àwọn ò tí ì kọ́ mi gbà yẹn. Ó ra ẹ̀sùn tí wọ́n sọ fún wa bí nǹkan ṣe ń lọ bí nǹkan ṣe ń lọ bí nǹkan ṣe ń lọ rèé o tí wọ́n sọ fún wa làwa ń sọ tọ́ra wò tí lórí ipò yìí ń gbà yẹn. Àmọ́ ìyànsípò ọba yìí kò ṣojú yín, àmọ́ ìdájọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó wáyé nílùú Àkúrẹ́ ó ṣojú ẹ̀yin afọbajẹ. Ó ṣojú àwọn afọbajẹ àgbọ̀. Kí ni ìgbésẹ̀ tẹ́ gbé lórí ẹ̀? Ìgbésẹ̀ tá a gbé ni pé a lọ bá kábíyèsí báwo ló ṣe jẹ́ nǹkan wọn ní ká lọ fọkàn balẹ̀ wọ́n láti lọ Supreme. Wọ́n ní ẹ̀yin afọbajẹ náà nílùú Orílẹ̀ Òwú wọ́n ní ẹ̀ ń talẹ̀ káàkiri, ṣé ẹ lẹ́tọ̀ọ́ láti talẹ̀ ìlú? Ta ilé alist ilẹ̀ ni alist àwọn kan for development of the community. Nígbà tá a rí bí wo nǹkan ṣe rí a sì rí pé àwọn ìlú náà tí wọ́n tóbi àwọn nǹkan tí wọ́n ṣe sínú ìlú tó fi tóbi kì í ṣe pé wọ́n ṣe sí ojú sánmọ̀ ilẹ̀ lẹ́nu náà ni wọ́n ṣe sí. Ẹ ń bá rí Ìbàdàn nowadays kì í ṣe bó ṣe rí tẹ́lẹ̀ nìyẹn. Nígbà táwọn yẹn náà fi lẹ̀ lẹ́nu ibẹ̀ ń develop. Nígbà táwọn yẹn dẹ̀ dé tí wọ́n ní àwọn fẹ́ dálé sẹ́lẹ̀ àwọn fẹ́ ṣe adẹ̀jókòó in team kí ni ká ṣe àfún wọn nílẹ̀ adẹ̀fi concern tí gbogbo tá a bá ń ṣe ń lo ohun tẹ́ bá dálẹ̀ o 60-40 ní o ìmẹ́yìn 50-50 ní o tẹ́ bá provide ohun ìṣẹ́ bẹ̀ tẹ́ bá provide àdọ́ta àwọn náà provide àdọ́ta o n tá a bá dẹ̀ ń ṣe ń lù ẹ máa bá wa dá sí o n tó bá kàn ń lò á pè ẹ́ dá sí o. So la fi fún wọn ní ilẹ̀. Ṣẹ́yìn afọbajẹ ṣe gbọ́ nípa àwọn ilẹ̀ orí oko àárín ìlú tí wọ́n ní àwọn ọmọ ọba Àrẹ̀mọ àti ìdílé Akínfàlà tí wọ́n ń gbà káàkiri? A gbọ́ nípa ẹ̀ a dẹ̀ make move torí mo wà nínú kọmitì tí kábíyèsí yàn pé ká lọ takolẹ̀ yẹn kán mọ̀ rí lò. So a dẹ̀ ti rally round a lọ sóríko yẹn in fact àwọn oríko yẹn wá pé kábíyèsí àti ìlú kò máa ń palẹ̀ tí Àrẹ̀mọ wá ta o pé kábíyèsí àti ìjòyè àmọ́ ń pẹ́ o àtalẹ̀ torí pé àjẹwọ̀ ìlú ní àjẹwọ̀ ọba àti ìjòyè ní tọ́bẹ̀ ilé ìbàdàn ti lọ ẹlòmínú ó tún débẹ̀ tó yẹ pé kí ni ó tún jàǹfààní fún wọn bó ṣe wà látìgbà tipẹ́tipẹ́ náà. Orúkọ mi ni High Chief Taofik Lasisi
olóòsì ọ̀fọ̀ orílẹ̀ òwú mi ò gbálẹ̀ ńlẹ̀ o mi ò sì talẹ̀ ńlẹ̀. bó o lẹ ṣe jẹ́ sí kábíyèsí olówù. bí mo ṣe jẹ́ mo jẹ́ ọ̀kan ní ara àgbàjòyè ní ìlú orílẹ̀ òwú mo jẹ́ nínú àfọ̀bàjẹ́ orílẹ̀ òwú. wọ́n fẹ̀sùn kàn yín wípé ẹ̀ ń ta àwọn ilẹ̀ ẹ lọ́wọ́ sáwọn ilẹ̀ títà. àwọn ọ̀talẹ̀ fẹ́ ní kankan àtalẹ̀ kankan àgbálẹ̀ lọ́wọ́ èèyàn débi káta. ṣẹ́yìn ti gbọ́ nípa àwọn ẹ̀sùn yìí. oríṣiríṣi là ń gbá wuyewuye ẹnìkan wà bí mi wọn challenge mi o wọn ò bí mi léèrè ọ̀rọ̀ pé bóyá mo talẹ̀ tàbí mo gbálẹ̀ ẹni tí ń bá talẹ̀ fún ìpinnu táwa mú báwa ṣe bí mo ṣe jókòó yìí ni pé ẹni a bá talẹ̀ fún kí gbogbo ká méjì orí lò torí náà bá lọ ṣe nǹkan lẹ́yìn tí ìlú ọmọ tó lórí ìlú ọmọ ẹ̀ ń bá ti ṣe irú tó ṣe ọjà lè ní. mo sọ gbogbo public mo ti sọ pé èmi bí mo ṣe jókòó olóṣì orílẹ̀ òwú o ẹni tí ń bá talẹ̀ fún kan méjì orí lò kọlọ́pàá bá mú mi kí ìlú ọmọ dà sí ẹni abáṣá fún nílẹ̀ táwọn tí wọ́n bá jíjẹ́ orí lò dandan ni kó wá gbowó ẹ̀. orúkọ mi ni Steve Dauda Ọláníran Ọ̀tún Balógun orílẹ̀ òwú. tí mo fẹ́ sọ ni pé gbogbo ẹni tí ọba ń bínú tí ọba rídìí ọ̀rọ̀ ó wá ìdí ọ̀rọ̀. kí lẹ lè sọ nípa àwọn ẹ̀sùn tí wọ́n fi kan kábíyèsí. àkọ́kọ́ náà ṣé kábíyèsí ṣé wọ́n tọ́ sípò ọba tí wọ́n jẹ. ẹlẹ́ẹ̀kejì nípa ọ̀rọ̀ wọ́n talẹ̀ káàkiri wọ́n gboko káàkiri oríko kí lẹ lè sọ nípa ẹ̀ ní ṣókè. ṣe rí nípa ọba tí bàbá wa jẹ ìran àbàtà ni mọ́dù sọ ìran bàbá ọmọ ni mọ́mọ́ yàn wọ́n tọ́ sí torí pé tí àwọn bàbá wa bá ti ṣe ní ọ̀pọ̀lẹ́ tọ́kàn gbogbo àjò yòókù pàpàtà láì mẹ́ta ni wọ́n àwọn ìbáyìí láì wà lè fàjókòó tó bá jẹ́jọ́ pàdé gbogbo òru làmọ́ jókòó mọ̀tọ́ pé nípa pé wọ́n yọba wọn yọba nítorí oríṣiríṣi àwọn tí wọ́n bá ń wá wọ́n lé àwọ̀ ẹ̀yìn ní iṣẹ́ ìta wọn ní kọ̀ọ̀ká wa àwọn náà sì máa gba iṣẹ́ ìta lọ. ṣe rí nípa òṣèlè ń ta kọ́kọ́ rí ni pé a yá owó lọ́dọ̀ kábíyèsí wa yìí níṣẹ́ bí ìṣẹ́ mẹ́rin tí ò níye àsán kẹlá ìsán. ẹ̀yin àbílù. àwọn ìlú ni o afẹ́sẹ̀ kan báyìí mú àwọn ní ká buwó kábíyèsí àwọn ìjòyè òní wà fẹ́ mọ́ o ẹlòmíì ọ̀jà àárọ̀ tó fi dáàfin ẹni kílé wọn lọ mú 15,000 wá nígbà wá di pé tí wọ́n bá buwó àwa àjòyè tá a bá wá tá a jòyè lágbólé àwa ní à ń dojú kọ àwa là ń pàjìjú wọn là ń san ilé ọba wa san kankan wọn ní sàn tí ìròwó táwọn ìjẹun sálárì ẹlòmíì tẹ bá sì gbọ́ kò ní pọ́ mọ́ joyè mọ́ kágbé bóyá pé sálárì yìí lè fi jẹ́ kò ní pọ́ mọ́ joyè mọ́ ọ̀pọ̀lọpọ̀ 1,500 1,000 àpò mẹ́rin bàbá tèmi gbà tẹ́ kú àpò mẹ́rin lọ́gbà tẹ́ kú so bàtí nígbà tí bàbá wa ìdé tí wọ́n ń gbówó rẹ̀ tí wọ́n gbé ìjọba wà kábíyèsí gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ní ilẹ̀ pé ibìkan nílẹ̀ wálé ibìkan lẹ̀ wálé a lè dé bẹ́ẹ̀ wọ́n nà lóra rẹ̀ parí àjẹ̀bù náà wà mẹ́ àjẹ̀bù ìṣirè àtúntò ọmọ ìyá kan náà convention tá a ṣe lẹ́yìn tó lọ yìí ìjẹ̀bù láti jẹ̀bù gbọ́dọ̀ àti lọ sí bọ́ọ̀ náà ṣe wá dojú kan bá àwọn èèyàn wọn àwọn náà ń bọ́ bí ilẹ̀ tí ń tà tí ń lò fún lu wọn táwọn náà bá rí ilẹ̀ ta lè líìsì àròwọ̀ ṣe gbogbo tá a fẹ́ ṣe ìkòsíjọ́ ìkànnì tí wọ́n dà kọ́pọ̀ mọ́ o n tó bínú. ṣe lísìn ni lísìn ni o lísìn ni o lísìn ni o lísìn ni o kì í ṣe pé mo tàpá ṣùgbọ́n bí àtàní kábíyèsí sọ ọ̀fẹ́ ń lu ọlọ́ọ̀darin tọ́ba dárin dáwọn ò ní bọ́ gbé dá. èmi ni ọmọọba Adékúnlé Michael Adémọ́lá èmi ní ààrẹ gbogbo ọmọọba lábẹ́ bàbá wa Dáúdà Àjọlọ́lá Akínfàlàbí àtòwòtẹ́. kí ni ìbáṣepọ̀ yín pẹ̀lú kábíyèsí ǹjẹ́ ṣé agboolé kan lẹ ti yọjọ́ wa. a sì ní agboolé kan náà torí ọ̀pọ̀nlé ọ̀tọ̀ ní àwọn ọ̀pọ̀nlé àkọ́bí bàbá Ajíbọ́sì ní àwọn bàbá tiwa ní
ó tẹ̀lé wọn tó jẹ́ Àkànṣó tí bàbá tó bí èmi tó jáde pé tó gba ipò lẹ́yìn bàbá wọn so gẹ́gẹ́ bí ètò rotation of the chieftaincy title bàtẹ́mọ́sí lóhùn òun ló ti kọ́ mọ̀ pé tí ilé kan bá ti jẹ wọ́n yàn délé mi àwọn ló kàn sí kẹ́mi bàbá ogún kan pẹ́ fún wa tí bàbá wa ti lọ ìdílé wa ní ó kàn so a ní àìsèpọ̀ dáadáa torí pé nígbà tí èmi délùú lẹ́yìn tí mo fẹ́ ìtìlẹ́yìn sí ìjọba nínú ọba tí mo kọ́kọ́ rí tó nífẹ̀ẹ́ láti fa bí nǹkan tí wọ́n sọ lẹ́ẹ̀kan láti fa opponent mọ́ra torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tó ti lọ wọ́n fojú wò pé ìdílé ọba míì tó kàn bíi kí ọba tí ó wà kó tètè lọ ni bàbá ò ríro lọ́jọ́ kan rí gẹ́gẹ́ bí ẹ̀sìn àti èmi Ọlọ́run tí wọ́n gbé lọ́wọ́ gbogbo àwọn àṣírí tí ó yẹ kí tí àwọn èké mọ̀ we call it inside palace tí ó yẹ kéèyàn mọ̀ ni bàbá ń fi hàn àwa so wájú wa lórí pé irú èèyàn báyìí ó ṣe é faratì ó ṣe bá ṣiṣẹ́ bàbá dára lọ́pọ̀lọpọ̀ wọ́n jẹ́ bàbá tó dá sí àwọn ọmọ ọba ní ìlú Orílẹ̀ Òwú. àmọ́ wọ́n ní bàbá wọn Akínfàlà wípé wọn ò dádé ní ìlú Orílẹ̀ Òwú. bàbá gbogbo alámọ̀ nílẹ̀ Yorùbá láti jọ pé baálẹ̀ náà jẹ́ ní gbogbo ìlú káàkiri baálẹ̀ Apòmù baálẹ̀ Olúgbòde baálẹ̀ Ẹ̀gbá Àṣálẹ́ ní tí o so tí wọ́n bá sọ pé kábíyèsí ò dádé kèsì pé àbí àwọn bá gbé adé ẹlẹ́gbùgbù sórí náà tó mọ̀ ní ọba ẹni tí ó ń pàṣẹ tí gbogbo àwọn olóyè akọni tí mo sọ láti bọ́dá kẹ́kẹ́ tán wá tán tẹ̀lé lẹ́yìn sí èsì ọba nìyẹn ọba ní bàbá Akínfàlà ọ̀dàdé. ṣé lóòótọ́ ni kábíyèsí lọ́wọ́ sí àwọn ilẹ̀ títà láwọn oríkò àti láàrin ìlú. ẹ ṣe ilẹ̀ títà pé sí oríṣìí méjì àkọ́kọ́ ni pé a máa ń talẹ̀ fún ìdàgbàsókè bọ́n bá talẹ̀ ń bàdàn kò ní sí Ìbàdàn lónìí bí bàbá wa Ọọ̀ni ìṣà tọ́wọ́n bá talẹ̀ Ọ̀jájá hall ilẹ̀ nìkan nì nígbà tó di ìlú tó ń ṣe gbogbo ayé ń gbàdùn rẹ̀ àwọn tí wọ́n wá fún ìdàgbàsókè wọn fẹ́ dá lé iṣẹ́ sílẹ̀ wọ́n tọ̀ àwọn bàbá wa àtọ̀ olóyè bí nǹkan tí olóyè sọ lẹ́ẹ̀kan pé àwọn fẹ́ dá lé iṣẹ́ sílẹ̀ oníròyìn ṣe ká mọ̀ fún wọn àwọn tí wọ́n fún ìdàgbàsókè ni bàbá ò torí owó kèésì owó bẹ̀ ni wọ́n fi gbà tó jẹ́ pé láti jẹ́ kí lòdì gbà ó náà dẹ̀ fi ṣe nǹkan tó ń ṣe ó náà sọ fún ilẹ̀ kan sìn ọba àwọn ló lè ṣe tí yóò talẹ̀ tí ó máa polóyè jókòó pé mo talẹ̀ bàbá nìkan lè mí rí wọ́n pè àjọkùn tó ṣe ṣáájú kí bàbá tó dé náà ti ń talẹ̀ kèésì orí bàbá ló ti bẹ̀rẹ̀ àwọn fámìlì kan wà lóhùn tó pé wọ́n talẹ̀ wọn ẹ̀ńtọ́ra ń gbà yẹn ń ṣe òfin kọ́lẹ́sì ni wọn kò sí àárò orí kankan sí fún wọn ilẹ̀ tẹ́wọ́ lẹ́yìn afẹ́ yìí ìjọba wa gbà wọn náà fẹ́ fi dáko agric àárín nǹkan kan lónìí kó tán bó ń gbà yẹn kẹsẹ̀ kékeré àwọn èèyàn sọ yẹn so eléyìí tí àwọn èèyàn wá pa fẹ́ fi dálé iṣẹ́ ńlá sílẹ̀ tí àwọn ọmọ ọba Òwu náà lọ́wọ́ sí pé ní wàá dùn sí pé ẹ máa ṣe lọ òun lè fẹ́ tẹ́ ẹ bá dàbí látijọ́ òòjọ́ ẹ máa sọ pé ẹ bá gbé ọ̀gbẹ̀sọ̀ ọ̀rọ̀ náà fi Olówu ẹ wò bó ṣe dà lónìí so àmọ́ ìkejì ó ní tí a ṣẹ̀ṣẹ̀ gbọ́ tí àwọn tí wọ́n dùn mí fún torí pé ọ̀pọ̀lọpọ̀ èmi máa ń sọ pé ọmọ ọba lèmi ìyá mi wá tó dọ́mọ Òwu bàbá mi dọ́mọ Òwu a ò ní gbà kó tù wo Òwu lẹ́ẹ̀kejì it's not possible ọ̀pọ̀pọ̀ gbẹ́sì ìyá ẹlòmíì jẹ́ Ifẹ̀ ìyá ẹlòmíì jẹ́ Ọdẹ Òmu bàbá ẹ̀ náà bí níbì ìyá ẹ̀ náà bí níbì tó wọ́n bá dà wọ́n padà lọ sílé ìyá wọn ṣebí tí mi ò nílé tí ń lọ ilé Ìgbẹ̀kẹ̀lé ilé ìyá mi ilé Adékúnlé ilé bàbá mi ṣe ìmú àgbàkọ́wọ́ túmọ̀ mi lórí òun làwọn sọ pé láyé Adébímpé òun túbọ̀ tù ṣe lè dà lóró gbogbo òròyìn tá ń sọ yẹn fake ní sà kò sí kan tó jọ bẹ́ẹ̀ ọmọ tí wọ́n sọ pé ó jẹ́ ọmọ kábíyèsí yìí gbogbo àná la gbàtà gbọ́ la pè é ó dùn pé kò sí lẹ́sìn ó lọ sí Mẹ́kà àbá pé wá bí lójú yín sìn ẹ̀yin gan mọ̀ pé nǹkan ń sọ pé ẹ̀yin gan ẹ̀ sọ pé rọ̀nà ń pa tẹ́ bá rí òun fún ẹ̀. ṣé Ṣìfàrògùn. Màrúfù Akínfàlà àrẹ̀mọ ni o àrẹ̀mọ ọba ní kèsì olóyè ọba o àrẹ̀mọ ọba ní ẹ̀gẹ́ mọ̀ sọ́sì kèsì olóyè gbọ́n pé chiefu ọmọ mi sọ̀rọ̀ gẹ́gẹ́ ọmọ ọba bẹ́ẹ̀ ṣe jẹ́ ọmọ ọba fún bàbá wa Adébímpé lòun náà jọ́ ọmọ ọba àwọn àfọ̀njẹ àrẹ̀mọ sọ̀rọ̀ fi ń pè ní olóyè ó dé iṣẹ́ talẹ̀talẹ̀ ló ń ṣe a lọ sórí kò yẹ pé ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀ wọ́n ní táwọn rí ni pé ẹ̀ńtàn dákọ̀ ẹ̀ náà rí pé tó ń fọlọ́pàá tẹ̀lé wọ́n ti bá ṣàwọ́ wọ́n láwọn ọmọ kan gbọ́n kankan parẹ̀ á dẹ̀ pé síbì but n tí ò jẹ́wádìí ó ti parí ni pé èmi fúnra mi bá ti fọlọ́pàá mú tó bá jẹ́ bẹ́ẹ̀ ni
torí bàbá wa Akínfàlàbí ẹni Ọlọ́run wọn ò talẹ̀ wọn ò dẹ̀ mọ̀ nǹkan kan nípa ilẹ̀ tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ yìí mo sọ pé ó pé sí méjì ọ̀tọ̀ ní ilẹ̀ fún development tán ti ṣe nígbà tí àwọn afọbajẹ gan wà kí bàbá tó dórí oyè wọ́n ti talẹ̀ rí o gbogbo wọn bá tó ti lọ náà ti talẹ̀ rí that one is for development pé a fẹ́ dàgbàsókè fún lu wa bàbá wa tá sọ ló fi orí òwò sílẹ̀ ló fi sẹ́bítà sílẹ̀ sọ̀rọ̀ ta ni ṣebí wọ́n máa gba compensation lórí rẹ̀ kì í sì pé tàpẹ́ a fẹ́ owó bọ̀ fún ìlú ó lè dìgbà sí. orúkọ mi ni ọmọ ọba olóyè Taofik Adégójú Gbádégẹṣin láti ìdílé ọba Amáròrò ìlú Orílẹ̀ Òwú. ní ṣe ìbá nípa àwọn ilẹ̀ tí ó ń di títà láwọn àárín ìlú àti ní gbèríko tán ní kábíyèsí lọ́wọ́ sí. ṣe rí nígbà tí ìjókòó bá pé àlọ́tọ̀ tí àrẹ̀mọ tẹ́ fẹ̀sùn kàn tán náà wà kalẹ̀ tí wọ́n fẹ̀sùn kàn tí wọ́n wà kalẹ̀ tí gbogbo àwọn olóyè náà jókòó àlọ́tọ̀ torí bàbá ọ̀dà kankan sí àtàwọn tá a jẹ́ olóyè kékeré tá a ṣe bí àtàwọn tí wọ́n ti wà lórí ìjọba tẹ́lẹ̀ bàbá ò ṣe kankan lẹ́yìn ẹnì kankan àfẹ́ntọ́ bá fẹ́ ẹlẹ́dẹ̀ máa fẹ́ ba ìjọ jẹ́ kò ní lù ó nílùú bá ṣe lù tí bàbá fẹ́ ṣe kankan wọ́n pè gbogbo wa báyìí ni pé ẹ̀yin olóyè mi o nǹkan báyìí la fẹ́ ṣe o nǹkan mọ́ mọ̀ràn wá o gbogbo ọ̀dẹ̀ jókòó ẹ ṣe ká go ahead ṣùgbọ́n adúgbò lọ́dọ̀ Ọlọ́run bàbá ọ̀tá lẹ gbogbo tẹ́ mọ̀ pé tẹ́ bá ta nǹkan ẹ̀yin olé gọ̀gọ̀gọ̀ ní ìsinmi tó kẹ́ nìkan wá pé mú 1 million wá pé mo fẹ́ ra nǹkan lọ́wọ́ rẹ̀ kí wọ́n á fún 1 million kí n má béèrè wí sà sọ́sẹ́sẹ́ gbogbo àwọn àmọ́ sọ pé ẹni tó bá gbọ́n ọ̀tá lẹ̀ ẹ lọ mú ìwé tá a fi rìsíìtì tán nígbà tí wọ́n sanwó fún ọ̀tán tán wá kọ rìsíìtì fún pé mo ta nǹkan báyìí báyìí o ẹ lọ mú wá gbẹ̀dẹ́ ọba borin jẹ́ onípọ̀bọ̀ lórí báṣekọ̀. I am Prince Olalekan Adesanya Adejobi. I'm from Afelele ruling house, the immediate past ruling house. That is the immediate past Oba. This very Oba succeeded him. He is towing the line of his forefathers. His father, his real father, the father that gave birth to him, was the one who donated the land being occupied by Orílẹ̀ Grammar School. If that land was not donated by them, majority of our people here, sitting here, including my very self, would have ended in modern school. You know, the modern school during that time. I wouldn't have had the opportunity of going to secondary school. If you had the opportunity, if you have it, I would have said that we take a drive or a ride to some corners of, you can see some buildings which people are coming to build during the center because it will encourage you. Please come home. I don't say you should come and give me something. Please come and develop Orílẹ̀ Òwú. And that is why we have been encouraged to come and be contributing our quota. I want to say, without any apology to those people saying that they are pathological liars. Land grabbing, I think maybe it's a misuse of language. When you say grabbing, it's forceful taking over. You know, that grammar is not correct. Grabbing. When you call somebody to take something from him, that is the implication. It's not like that. And we have never heard of such a thing in the town, except those people who just want to cook up lies to make sure that his name is smeared. There's nothing of such. You know, by the time he was talking, the Kabiyesi was talking, he told us, and he has been telling us, and we have verified it. And he told you too that the only land which he sold was for developmental purposes, which you have witnessed. You are seeing this one. You have seen the police station there, divisional, and the Nigerian Security and Civil Defense Office there. One of the best in Irewole and Nigeria, the two local governments combined. Chief Ọmọgbede of Orílẹ̀ Òwú Adésọjí Adérẹ̀mí láti ilé Òtìlẹ̀ta Òkè-Ẹ̀sọ́ compound nílùú Orílẹ̀ Òwú. Gbogbo awuyewuye tí à ń gbọ́ tí wọ́n ń pariwo kábíyèsí ọdún kábíyèsí. Ṣé rí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ kábíyèsí láìda, àwọn tí wọ́n kọ́dì síta tí wọ́n ń tọ̀ sílé, àwọn ni wọ́n ń sọ̀rọ̀ kábíyèsí láìda. Tẹ́ bá dé ìlú yìí ní nǹkan bí ọdún bíi 9 sẹ́yìn sí tí kó tó di pé kábíyèsí ìjọba. Tẹ́ bá wá débẹ̀ nísìnyí tẹ́ débẹ̀ padà yìí ẹ rí yàtọ̀
ẹ wá gbòòrò ẹ náà ká àbùkù sílé ẹ wo bí tá a wá yìí ṣé bí palace rí tẹ́lẹ̀ lélẹ́yìí ẹ wo wọ́ọ̀dù tí wọ́n kọ́ náà ṣé bí palace rí tẹ́lẹ̀ nìyẹn ni ṣé rí kó ń bàjẹ́ máa ṣèbàjẹ́ lọ ẹni tó ń ṣe dáadáa mọ̀ pé òun ń ṣe dáadáa ẹni tó máa ń ṣèbàjẹ́ ìlú yìí ok àwọn tó ń ṣèbàjẹ́ ṣé wọ́n bá wa gbé ní ìlú yìí ó sí bẹ́ẹ̀ ó mọ bí wọ́n ṣe ń ṣe ẹ̀ wá gbòòrò ẹ̀ ń bàlù jẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ àwọn tí ń túlù ń ṣe èmi ò mọ oríṣìí tó fi ṣe bẹ́ẹ̀ yẹn o ní ìmọ̀ oríṣìí tó fi ṣe bẹ́ẹ̀ kábíyèsí wọ́n play kò sí nǹkan kan ní èmi ò rí for my own side o èmi ò tí ì rí burúkú kankan pẹ̀lú kábíyèsí. èmi ni ọmọ ọba Abdulgani Adébísí Ògúngbè the chief ọmọnínú of Orílẹ̀-Òwú Àrólé Akíndọ́bí bàbá tẹ̀mí lọ́ba tó kọ́kọ́ dé ààfin nígbà tí Òwú dé tẹ́ padà. a jẹ́ pé ìtàn Orílẹ̀-Òwú ó máa yé yín yékéyéké. ó yé mi pọ̀ oníbàjẹ́ pọ̀ ẹ tó túnṣe pọ̀ àwọn tí wọ́n ní ọba kan ọ̀jọba kọ́ ọba kan ọ̀dádé ní tí wọ́n mọ̀ ni wọ́n mọ̀ kò sọ́ba tí ọ̀dádé lòun ẹ̀ẹ̀mejìlógún tú Òwú nígbà tó Òwú dẹ̀ tú Akínfàlà ló padà lẹ́lẹ́kejì àti bàbá tó bí bàbá tẹ̀mí bàbá tó bí ọba Ìjẹta nájọ padà sówú náà wá tó Òwú ṣe làwọn èèyàn fi padà sí Òwú àwọn tí bàbá wọn ò lè wá sówú mọ́ àwọn nọ́mbà ló jẹ́ ní 22nd July 1960 ní dáàdì mi jọba ó dàda dé ní October 22 1960 dáàdì mi jọba 1962 ní dáàdì mi débí ìgbà tó dẹ̀ débí bàbá tí Akínfàlà àwọn ọmọ Akínfàlà tí wọ́n pè ní Òsẹ́ni Akínfàlà rata ma dáàdì mi ni olùmọba ni. wọ́n ní olóyè ni wọ́n jẹ́ olóògùn ńgbà náà. olóyè malúbẹ̀rin Márìngbẹ̀rẹ̀ òun ni olóyè Márìngbẹ̀rẹ̀ tí dáàdì mi tí dáàdì bá fẹ́ ṣẹ́ni tí ó gbọ́dọ̀ pé wọ́n jọ tún lù iṣẹ́ ni gẹ́gẹ́ bí ọmọọba bí mi náà ṣe rí sí bàbá mo ṣe rí sí dáadáa. ǹjẹ́ gbọ́ pé wọ́n ní kábíyèsí pàápàá jùlọ ìdílé Akínfàlà tí wọ́n ti wá wípé àwọn ọmọ ọlọ́ba bẹ̀ pé wọ́n ń jayé alákatá káàkiri àárín ìlú káàkiri ìgbèríko tí ó wà ní abẹ́ Orílẹ̀-Òwú tí wọ́n ń gbalẹ̀ àwọn ilẹ̀ lọ lọ́tún lọ́sì. ǹjẹ́ gbọ́ nípa rẹ̀. mi ò gbọ́ yẹn tó lọ sórí gbogbo ọmọọba mi gbọ́ pé ẹnìkan. adẹ̀wò pé kò sí bí gbogbo wọn ṣe máa talẹ̀ yẹn náà tí ò ní tí ẹ̀sùn tẹ́rẹ́tẹ́rẹ́ rẹ̀ kò ní kan gbogbo ilé ọlọ́mọ ọba tó kù. gẹ́gẹ́ bí èmi o mo tó jọ kò gbọ́ mi ò gbọ́ rí mi gbọ́ ọkàn mi. a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí ẹ̀yin tẹ́ máa ń comment tẹ́ máa ń like tẹ́ ẹ máa ń share àwọn videos wa ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button kẹ́ ẹ bá wa subscribe kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. orúkọ mi ni Isaac Honorable Isaac Ajibade ọmọ bíbí ilé Àkọ́gun ní ìlú Orílẹ̀-Òwú ipò àgbà ìlú tá ń pè mí community leader onímọ̀dìmọ̀ nílùú Orílẹ̀-Òwú. ṣé àgbà májò bàjẹ́ lẹ́jẹ́ ni àbí àgbà tó ń gbè sẹ́yìn èèyàn kan. mo fẹ́ràn béèrè yẹn púpọ̀ tí ó bá ṣe é ṣe tẹ́ bá tún padà lọ sí ìlú Orílẹ̀-Òwú mo fẹ́ kẹ́ béèrè wípé bàbá tó bí arákùnrin tó ń pera rẹ̀ ní Isaac Ajibade yẹn ìhà wo ló kọ sí ìdàgbàsókè ìlú Orílẹ̀-Òwú ipò bí ìlú Orílẹ̀-Òwú ṣe ní ìdàgbàsókè ó ní mo wà fún látijọ́ mo ti dé ayé. lára àwọn ọ̀rọ̀ tí a gbọ́ lẹ́nu àwọn olóyè ìlú láìpẹ́ yìí wípé ọmọọba Adéńrelé Samson wípé wọn kì í ṣe ọmọ ilé Lágbẹ̀dù wípé wọn ò tọ́ sọ́ba gẹ́gẹ́ bí àgbà nílùú Orílẹ̀-Òwú tẹ́ rínú tẹ́ ríta ṣé lóòótọ́ ni. tí wọ́n bá sọ pé ọmọọba Samson Adéńrelé Báyọ̀ Adéńrelé kò kọ ilà mo lè wí pé àìmọ̀kànmọ̀kàn ló ń ṣe wọ́n
Òwu Yorùbá history ó fìdí rẹ̀ múlẹ̀ fún wa wípé Kẹ́kẹ́ Olówu, Pélé Olówu, Àbàjá Olówu. Tá bá lè fìdí mẹ́tẹ̀ẹ̀ta yẹn múlẹ̀ nínú Òwu Yorùbá history, èwo la wá fẹ́ yọ kúrò? A ti gbà wípé ẹni tó kọ Kẹ́kẹ́ ọmọ Òwu ni, ẹni tó kọ Pélé ọmọ Òwu ni, ẹni tó bàbàjà ọmọ Òwu ni. Ẹni tí ọ̀wọ́ abúlà gangan tí ò ní tó sọ́jẹ́ sọ̀bọ̀rọ̀ tí ò búlà sáàgbé sọnù àpè kí ìsọmọ wa mọ̀ ni. Ẹ sọ nínú ọ̀rọ̀ yín kan nínú ìròyìn tó kọjá tá a gbé jáde wípé kò sí ìdàgbàsókè olóòkan láti bí ọdún 8 tí ọba Dáúdà Àjọlọ́lá ti gorí oyè. Orílẹ̀ Òwu ipò tó wà kì í ṣe ipò tó dára tí ìlú yẹ kó wà, kò lọ síwájú ó ń lọ sẹ́sìnyìn ni. Àmọ́ àwọn àgbà ìjòyè ìlú wọ́n ní kò rí bẹ́ẹ̀, ṣájẹ́ wípé ẹ̀yin lẹ parọ́ mọ́ wọn. Ṣé bí tí wọ́n bá á sì tọ́ka sí, wọ́n á tọ́ka sí wípé ókè o, ò tó ṣeré o. Wọ́n ní wọ́n kọ́ police station, wọ́n kọ́ town hall, wọ́n sì kọ́ ààfin. Inú mi dùn wípé nígbà tí wọ́n fẹ́ sí police station tó wà ńbẹ̀ yìí, ohun tí wọ́n fi commission rẹ̀. Ayédáadé local government ló kọ́ police station láyé Kẹ́hìndé Olóyè ọmọ Gbọ̀ngán. Transition committee ni wọ́n wà ńgbà yẹn, ní Major Ọláwọ̀yìn ni wọ́n ní ń táwọn nílò Lówu lọ́wọ́lọ́wọ́ ní police station. Níjọ́ tá dẹ̀ máa pé wọ́n wá sí commissioner for local government ló wá sí. Orúkọ àwọn transition committee yẹn dẹ̀ wà ń bẹ̀. Àwọn náà ni Kẹ́hìndé tó jẹ́ alága, S.O. Akínọlá mẹ́mbà, Comrade A.J. Ọlá mẹ́mbà, Ẹ̀dà T.O. Ojúadé mẹ́mbà, Mr. A.O. Adéníjì mẹ́mbà. Àwọn òṣìṣẹ́ ìjọba tó wà ń bẹ̀ wọ́n wà láyé, kò sí kankan tó ti kúnnú wọn. Mrs. A.A. Àgbédáhùnsí ọmọ bíbí Ìlọdẹ Òmu ni ó ń bẹ láyé. Alhaji Ajíjọlá ọmọ Ìjẹ̀ṣà ni. Àwọn ẹ̀sọ́ official member tí wọ́n tẹ̀lé wọn lọ sí commission ibẹ̀ nìyẹn. Níbo ló ti wá ráàyè tó sọ pé ló ń kọ́ police station tí èèyàn bá pe rẹ̀ lórí ìlú tó tún parọ́? Kí la fẹ́ fi rọ́ ṣe? Kí Ọlọ́run ọba aláàánú jùlọ kó bá wa dẹlẹ̀ fún bàbá wa Moses Adéjọbí Aláyóyè. Níjọ́ tá a máa ṣe foundation town hall, fọ́tò táyà rí o. Fọ́tò tàbàbálẹ̀ ń wò láàrin wọn yẹn. Àwọn bíríkìlà tí wọ́n kọ́ wọ́n ń bẹ o, àwọn kan ti kú o. Náfì ló lead, Náfì Ọláníran ló lead àwọn tí wọ́n kọ́ táwọn lò. Fàṣánsí wà ń bẹ ọmọlé gbọ̀gbọ̀ ni o. Àṣàní Adégúnjú ò tí kú ń bẹ láyé o. Àwọn tí wọ́n lead àwọn tí wọ́n lọ sí táwọn nìyẹn. Sàbánà Adégbòye ń bẹ́ẹ̀ nígbà yẹn. Nígbà tá a parí iṣẹ́ tá a fẹ́ ṣe tán, mo ní kábíyèsí ẹ jẹ́ kémi yín tún ya fọ́tò tèmi pẹ̀lú kábíyèsí yàrá. Nígbà tá a wá ṣe gbogbo èyí tán a ṣe foundation ń bò wá di 2000 ìyẹn eléyìí ṣẹlẹ̀ ní 2001 torí community effort a fi ṣe owó tá a rí nínú Òwu Day tá a máa ń ṣe S.A. Ògúntóyè òun lálága Òwu Day 2000 owó tá a wá rí ní 2000 ní year 2000 yẹn oníkábíyèsí Olówu Adéjọbí pè wá pé kí la fẹ́ fowó ìṣe aláwọn nìkan tí wà lẹ́yìn kan mọ́ tá a fẹ́ ṣiṣẹ́ ẹni ọ̀rọ̀ àfẹ́ ká fi kọ́ owó ètò kan ní ẹja bẹ̀rẹ̀ àwa bẹ̀rẹ̀ wọn kálukú tiraka ọmọ bàbá Ògúngbè kan bẹ òun ló kó Iron City fún wa tá a fi kan town hall yẹn nígbà di 2008 kí Ọlọ́run ó fọ̀run kí Alhaji Bello àṣẹ burúkú ṣe rere wọ́n wá pe àwa kan jọ sí palace ńjọ́ yẹn wọ́n ní àwọn fẹ́ kan sí plastic ibi báyìí wọ́n náà fẹ́ ti pe ẹni tí ó ṣe wọ́n ní àṣà tátà ẹ̀wọ̀n iye tán símẹ́ǹtì ló lẹ́ńtà símẹ́ǹtì gbogbo gbà yẹn wọ́n ní àwọn nídìí owó kékeré wọ́n nítorí pé àwọn CDC tí wọ́n máa ń ṣe yẹn community development tí wọ́n máa ń ṣe association wọ́n ti fi town hall yẹn wọ́n ti fi hàn wọ́n láyédáadé local government wọ́n wá mú owó kan wá fún wa tí ṣe 98,000
wọ́n wá láwọn fẹ́ ká ṣe àfikún owó yẹn pé tó kálukú bá ní kó dáa kó fi kún owó tàn fẹ́ fi rẹ́lé yẹn àwọn tí wọ́n dá owó lọ́jọ́ yẹn èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo 5,000 sílẹ̀ Bísí Adéyẹmọ ó fi 20,000 sílẹ̀ ó ń bẹ láyé o Idris Ogunwumi ó fi 10,000 sílẹ̀ Lúkú Abániṣé ó fi 10,000 sílẹ̀ Báyọ̀ Adéńrelé Báyọ̀ tá à ń sọ̀rọ̀ yìí Báyọ̀ tá à ń sọ̀rọ̀ rẹ̀ ọmọ ọba tí àwọn afọbajẹ́ fàkalẹ̀ ó 5,000 sílẹ̀ Méjọ Ọláwọyìn ó 5,000 sílẹ̀ à ń pè Mutiu Oyèyẹmí ó jẹ́ super ngbà yẹn ó fi 15,000 sílẹ̀ bá a ṣe kó gbogbo owó yẹn ẹjọ́ nìyẹn through one Zaccheaus kọ́lọ́n ó fẹ̀rùn kẹ́ wọn Zaccheaus Oyèdèjì òun ló mówó ti CDA wá owó yẹn la fi kún tán fi bẹ̀rẹ̀ sí rẹ́lé èmi ò wá mọ́ ibi tó ti pọ̀ ní ṣe foundation ọ̀dù tó pọ̀ ló ń ṣe o. àmọ́ kábíyèsí sọ pé àwọn ni wọ́n gba local government ti LCDA wọ́n ní àwọn ìpè ìgbà táwọn dórí oyè làwọn gbà wá. kì í sàn ní ẹ gba CDC wá kàn ní ọ̀nà gba local government wá o ìwé tí wọ́n fi apply fún local government fọ́ọ̀mù méjì lèmi àti Arábámbíjọ gbà ìgbà tó díyàn àwọn tí kí ló kọ ọmọkùnrin yìí ọmọdé Rasaki Adékànbí òun ló wà ní House of Assembly nígbà yẹn oníkílẹ̀ ń jà sí ẹ̀gbọ́n mi ẹ̀yin ẹ sáìn fọ́ọ̀mù kan ẹ̀yin náà sáìn fọ́ọ̀mù ẹ yọ sínú ara wọn mo jẹ́ ọ̀kan lára àwọn tí signature wọn wà lá níbo ni dáadáa wà nígbà yẹn tó pọ̀ ló ń gba káńsù wà Alhaji Bello ló ń lìdí wa. àmọ́ ká gbà pé àwọn ni wọ́n parí kíkọ́ họ́ọ̀lù bóyá wọ́n kú. renovation lásán ló ṣe ń bẹ̀ òun ó tún pàdé orí ẹ̀dànù kó o fi pàdé mí kan. wọ́n ní àwọn ni wọ́n kọ́ court hall. court hall kan tó bí mi ní court hall yẹn ti wà ńbẹ̀. Ìsàká Adélékè òun lọ bá ní táìmù yẹn during the time Ògúngbè ní ẹ ti kọ́kọ́ court hall ngbọ́n dẹ̀ kọ́ court hall yẹn customary court hall ni wọ́n kọ́ customary court hall wà báyìí lẹ́yìn rẹ̀ ni police station wà police station yẹn wá kéré ìyẹn ló fi mú fún police station lọ sí etí palace ńgbà yẹn pé kí làwọn fẹ́ fi ìyẹn ṣe àwa ń béèrè fún magistrate tèmi jọ̀kan lára àwọn tí wọ́n béèrè fún magistrate ńgbà yẹn wọ́n wá ní tí ò bá sí toilet pé àwọn ò lè mú magistrate wá síbẹ̀ yẹn o ṣé yóò mọ bó bá sobìnrin ni ṣé yóò máa tọ̀ yàlàyàlà káàkiri la bá lọ sẹ́yìn yẹn nígbà yẹn la bá lọ kọ́ toilet síbẹ̀ alúlá tinú ilé kó wọnú toilet yẹn nítòsí lára kọ́ọ̀tù nìyẹn o. àmọ́ gẹ́gẹ́ bí àgbà ọba Dáúdà Àjọlọlá Akínfàlàbí wọ́n tọ́ sípò ọba lọ́nà wo òun ni mò ń bi yín. náà mo fi béèrè pé lọ́nà wo. kí ni ìdí tí wọ́n fi tọ́ sípò ọba lórílẹ̀ o. ẹni tí ò bá ti bẹ̀lẹ̀ tí ò ti ìpìlẹ̀ tí ò ti bẹ̀rẹ̀ ìdàgbàsókè ó lọ dáko ó fẹ́ dá oko ó wá san oko sísan oko tó sanko ni pé wọ́n bí ó wá fi ibi tó ti sanko yẹn ó fi sílẹ̀ ó lọ ó wá tó àsìkò táwọn kan ń kórè wọ́n fẹ́ máa kó ẹ̀gẹ́ wọn wọ́n fẹ́ máa kó iṣu wọn wọ́n fẹ́ máa kó gbàdo wọn ó wá dé. ká gbà pé bóyá wọn ò ráyè wá ṣọ́pù ọ̀run. ọ̀ráyè náà iṣẹ́ tí wọ́n ń ṣe ò gbà wọ́n láàyè náà iṣẹ́ tí wọ́n ń ṣe ò gbà wọ́n láàyè torí wọn ò lè fi ibi tí wọ́n ti ń sọ́bì kan lẹ́ẹ̀kan pàǹbọ̀ wá sí ìdàgbàsókè náà ni. àwọn kan sọ pé ọmọbìnrin ni wọ́n ṣé lóòótọ́ pọ́nbélé ṣọmọbìnrin ni wọ́n. pọ́nbélé ọmọbìnrin ni wọ́n ọmọbìnrin pọ́nbélé ni wọ́n. ṣọmọbìnrin ò wá lẹ́tọ̀ọ́ láti jọba lórílẹ̀ o. nígbà tí ó bá sí ọmọkùnrin mọ́ bí declaration ga ṣe sọ nìyẹn pé nígbà tí kò bá sí ọmọkùnrin mọ́ ló tó lè kan ọmọbìnrin. ọmọkùnrin ṣẹ̀ṣì wà lẹ̀. ọmọkùnrin dẹ̀pọ̀ rẹ́rẹ́rẹ́ báwo ló ṣe wá fẹ́ kan ọmọbìnrin. àmọ́ wọ́n ní bàbá ọmọọba Adérelé wọ́n ní ìdílé wọn kò sí ní ìdílé tí ń jọba ní orílẹ̀ Òwu láàrin ìmọ̀ àti ṣé lóòótọ́ ni. kò rí bẹ́ẹ̀ mo tún sọ lẹ́ẹ̀kan sí pé Ọlọ́run kó bá ní fi ọ̀run kẹ́ bàbá wa MOA Moses Ọláyóyè Adédọ̀sù Adéjọbí tí wọ́n bá ń bọ̀ níjọ́ ọdún ilé apènà náà kọ́kọ́ yà tó pé ẹ̀lẹ́ o ẹ̀yẹ ọmọ lágbẹ̀dù àwọn obìnrin tó wà náà lé yẹn wọ́n á jáde síta wọ́n á tẹ aṣọ lẹ̀ kí àwọn ó gbowó bàbá fún wọn lówó inú wọn ó dùn ó dẹ̀ lọ
lórí ọ̀rọ̀ awuyewuye ilẹ̀ títà ilẹ̀ gbígbà nílùú Orílẹ̀ Òwu. Yes sir. Àwọn wo ní ń talẹ̀, àwọn wo ní ń gbalẹ̀, ṣé kábíyèsí ni àbẹ́lòmíì? Wọ́n ní ẹni à ń tàn bí ò bá mọ̀, ẹni tí ń tàn yẹn ń gọ́ yóò mọ̀ pé ó ń tan ẹnìkan. Òwú sì kúrò lẹ́ńtẹ́ èèyàn tàn. Mo fẹ́ kẹ́ ẹ wòwe ìdáadáa. Lọ́ọ̀yà ẹ̀ṣọ́ Sanni àǹkó. Ìwé tán fi ń negotiate lórí ipá àtàlẹ̀ rẹ o. Láti ọ̀dọ̀ tó pe kábíyèsí torí kò sọba lówu for now. Ilẹ̀ wo ń bẹ̀? Àwọn ilẹ̀ tí ń tà yìí ilẹ̀ àjẹwọ̀ ni àti ilẹ̀ àwọn ọmọ ìlú àti ilẹ̀ àwọn àjèjì tí wọ́n wà lórí ilẹ̀ wa. Àmọ́ kábíyèsí ọba Dáúdà sọ pé àwọn ta àwọn ilẹ̀ kan fún ìdàgbàsókè ìlú ni o. Kò pọ̀ ń ta o. Ó ní àwọn fún àwọn èèyàn torí mo gbọ́. Wọ́n ní wọ́n lease. Wọ́n ní àwọn fún àwọn èèyàn fún ìdàgbàsókè. Ilẹ̀ tẹ́ta ilẹ̀ tẹ́ ó sọ pé òun fún èèyàn fún ìdàgbàsókè. Ṣé bílíọ̀nù náà rèé làwọn tí wọ́n fún tuntun tó ń tà ní tuntun tó ń tà yìí àbílẹ̀ nǹkan yìí níbólógun Fowóṣeré Agbẹ́ja Dàbángbó Aládùá Alábàmẹ́ta Olókùta ṣé bílíọ̀nù rèé gbólógun ẹni tí wọ́n tà fún gbà yẹn tó ti ń bẹ́ ẹ́ tà. Ẹ̀dà Ajíbádé. Yes sir. Ṣàgbẹjọ́rò ni. Bí ṣàgbẹjọ́rò. Ibo lẹ ti wá ń rí àwọn ìwé ilẹ̀ wọ̀nyí? Iṣẹ́ mi ló jẹ mọ́. I retired as a civil servant in the local government service of Osun State. Mo ń rà ní tí mo bá ní information tí mo fẹ́ rà lọ́wọ́ yìí màá rà á. Kí lè wá ń fi àwọn information? Irú tí mo fi ṣe náà rí. Ṣé ká kú sọ wípé ẹ̀ ń gbè? Mi ò lè. Ṣé bí kílò owó dàgbà ni mo wà fún? Tẹ́nìkan bá wá ń tàn mí tó sọ wípé òun bóyá ńlẹ̀ tí mo sì ríwèé tó fi okay. Ṣé lẹ́tà ẹ̀dẹ̀ di tèmi rè kí ló wà lórí ẹ̀? His Royal Majesty Ọba Dáúdà Àjọlọ́lá Adébímpé Akínfàlàbí ẹ mọ̀ ká lọ Lágbẹ̀dú kẹta Olówu Orílẹ̀ Òwu the letter of offer to purchase 50 acres of land. Purchase, not lease. Purchase 50 acres of land. Àmọ́ wọ́n ní pé owó rẹ̀ fún ìdàgbàsókè ìlú. Ìdàgbàsókè ìlú wo náà tí wàá fi ṣe? Jẹ́ kí n sọ ṣókí fún ẹ nínú àwọn tí wọ́n talẹ̀ yìí fún. Nínú wọn láti rí ẹnìkan ṣoṣo jihad tí wọ́n ń pariwo ń jọ sí yẹn pé jihad ilẹ̀ tí wọ́n tà fún jẹ́ 1,350 acres. Acres ni o, not acre. Acres. Wọ́n dẹ̀ ta ní 350 million naira. Lẹ́yìn ìgbà yẹn ní ta 50 acres ní ta fún Excel Manufacturing Skill and Knowledge Company Abuja. Lẹ́yìn ìgbà yẹn ní tún ta míì fún First African Emerging Marketer Limited. Ẹ̀yìn ìgbà yẹn ló wá pọ̀ ní lease 125 acres fún Mr. and Mrs. Olúmídé Ọ̀nàlẹ́yẹ to the tune of 1 million naira. Bí àwọn ilẹ̀ yẹn ṣe lọ nìyí wọ́n ti lé ọ̀pọ̀lọpọ̀ lúgbó. Gbogbo àwọn tí wọ́n wà ní Aládùá ni o, Arárọ̀mí Adékànbí ni o, Fowóṣeré ni o, Àbá Agbẹ́ja ni o, gbogbo àwọn yẹn lórí ilẹ̀ wọn wọ́n ti lé. Recently ni ọmọ tí wọ́n ń pè ní Mọ̀rúfú Akínfàlà àbí kí ni ń pókó rẹ̀ ó nìyí o ló tún múwèé eléyìí ló lọ fún àwọn tí wọ́n wà lórí ilẹ̀ pé ilẹ̀ bàbá àwọn ni òun fún 7 days kan fi kó lórí ilẹ̀. Ìwé ọ̀rẹ́ o lẹ́yìn yẹn ìṣàkọọ́lẹ̀ tí àwọn tí wọ́n ń lépo lórí ilẹ̀ ìṣàkọọ́lẹ̀ ọdún tó parí 2024 2023 rèé o 2024 rèé o wọ́n ti ṣàkọọ́lẹ̀ o kẹ́ tó tún máa lọ kọ́ yẹn kẹ́ tó máa lé ẹ̀dá lu ìwé tí wọ́n fi ṣàkọọ́lẹ̀ rèé o. Kí wàá lápá àwọn yẹn ṣe ẹni tẹ́ ẹ bá ti lépo lórí ilẹ̀ tó ti ń jẹ tó ti mú ẹ ti pa. Ṣé ilẹ̀ yín wà lára àwọn ilẹ̀? Ilẹ̀ mi ò sí mbẹ̀. Ó ṣe wá ká yín lára tó. Lójú ó ká mi lára ni wípé anybody tó bá ń jẹ lórí ibì kan
iṣẹ́ tó ń ṣe lọ́wọ́ nísìnyí tí wọ́n bá gbaṣẹ́ yìí nísìnyí kì í ṣe iṣẹ́ rẹ ni wọ́n gbà tọmọ wọ́n gbà tìyàwó wọ́n gbà ti bàbá wọ́n gbà tìyá tí wọ́n bá wà láyé torí pé yóò níjọ tó kọ́ bàkù tó fọn pé gbà $10 rẹ bá fi ra tẹ́lẹ̀. ẹ̀yin gẹ́gẹ́ bí àgbà ìlú nígbà tí ẹ wá ń rí i pé kábíyèsí Olówu Council àti Alhaji Mọ̀rúfù Àrẹ̀mọ Mọ̀rúfù tí wọ́n ta dúró ilẹ̀ yìí gẹ́gẹ́ bí ẹ̀yin àgbààgbà ìlú tẹ̀ sí ní eegun kí ni ìgbésẹ̀ tẹ̀ ti wá gbé láti lè pinwọ́ irú àwọn nǹkan báyìí. Ìlú àlàáfíà nílùú Orílẹ̀ Òwú tí wọ́n bá pé ìlú àlàáfíà ìlú Orílẹ̀ Òwú ni o mo sì fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọlọ́mọ ọba torí tó jẹ́ pé tó bá yẹ pé kì í ṣe ìlú àlàáfíà ni àwọn ò sí ẹ̀ ní sọ̀rọ̀ àwọn ọlọ́mọ ọba yẹn náà kọ́kọ́ yarí ohun tá a kọ́kọ́ sí ẹ̀gbọ́n gbà yẹn ń gbọ́n talẹ̀ yẹn tó ti ń gba gbogbo owó tí wọ́n fẹ́ gbàjọ ní wọ́n bá ní wọ́n yá Mọ̀rúfù wọ́n yá ní 10 million Mọ̀rúfù bá ní wọ́n yá ń lówó sábẹ̀rẹ̀ sí sọ́kiri wọ́n yá ń lówó àwọn Tinubu wá kọ lẹ́tà wọ́n kọ petition jáde bẹ́tẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run ò mẹ́rí èmi náà jẹ́ kan lára àwọn tí wọ́n pè sí owó Crown Hotel nìbàdàn bàbá wa olóyè president àná Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n wà ń bẹ̀ pẹ̀lú wa wọ́n wá ka petition yẹn fún wọn Alhaji Fatai Akínbádé wọ́n wà ń bẹ̀ àwọn ni president Europe bàbá wo wọ́n ní èwo lẹ tún kọ síbẹ̀ yìí ta ní jẹ́ Mọ̀rúfù Akínbàlà tẹ́pẹ́ yẹn 10 million wọ́n ló wà nílé wọ́n ló dẹ̀ sọ pé òun ò yáwó pé document tó ń bá fi yáwó kan lọ mú wá bàbá wa kọjú sí Alhaji Dáúdà báyìí pé wọ́n lọ́mọ rẹ ní Mọ̀rúfù tẹ́lẹ̀ yá lówó ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ó ní bẹ́ẹ̀ ni ó ní àwọn àjòyè ó ní àwọn ni wọ́n pressurize o pé káwọn yá ní 10 million kó fi parí hòtẹ́ẹ̀lì tí ń kọ́ torí pé hòtẹ́ẹ̀lì yẹn ti dé 80% completion kó tó di pé wọn ò yá ní 10 million. àwọn ọmọ yẹn ló wá ń sọ pé wọn yá lówó kankan ó ní ká má wọrí ni yóò san láti bí ọdún 5 sí ìsìn wọn ti rí 10 million gbà lọ́wọ́ Mọ̀rúfù owó ìlú sì ni o. ntọ́jà ń pè lú àlàáfíà nílùú Orílẹ̀ Òwú nìyẹn tí ọmọ bàbá èèyàn nú owó ìlú tó bá lè gba 10 million kí lẹ rò pé àwọn yòókù náà mọ bèrè gbogbo alájẹ lẹ́tọ̀ọ́ sí wọn kálukú náà lọ́mọ lọ àfin ni pé ẹ fún mi náà tèmi ẹ fún mi náà tèmi ṣùgbọ́n ìlú àlàáfíà ni bàbá Ọbásanjọ́ wa sọ fún gbà yẹn pé ẹ dáwọ́ ọlẹ̀ títà dúró o ṣe mọ̀ péjọ yín wà ní kóòtù ẹ lọ dá owó ọlẹ̀ títà dúró lẹ́yìn ìgbà yẹn lọ́wọ́ tún peléke sí tó tún bẹ̀rẹ̀ sí máa tà á wọn wá ta títà tí wọ́n ta lójú rẹ̀ wọ́n tún wá bẹ̀rẹ̀ sí máa gbalẹ̀ mọ̀mọ́ kan bẹ wọ́n pe mọ̀mọ́ yẹn ní Maria Abẹ́ní Ọláọ̀rẹ́ Adétúnjí ilé rẹ̀ wà ní along Mokore Road ní ọ̀nà Arárọ̀ wọ́n fipá gba ilẹ̀ mọ̀mọ́ yẹn tí wọ́n lè ta lọ́ọ̀yà mọ̀mọ́ yẹn ló kọ̀wé yìí sí wọn ipe ẹ̀dá ilẹ̀ mọ̀mọ́ yẹn padà di bí mo ṣe ń sọ fún yìí wọ́n dálẹ̀ mọ̀mọ́ yẹn padà o lọ́ọ̀yà mọ̀mọ́ yẹn ló kọ̀wé yìí ló kọ sí wọn. There was one man Barrister Èsúọlá tẹ́ bá rí ohun tí wọ́n fojú máa yẹn rí bàbá wọn ló gbèlú Orílẹ̀ Òwú ṣùgbọ́n gbogbo tí dáyé Alhaji Dáúdà ń ṣe kò jọ mí lójú bí pìlẹ̀ṣẹ̀ wọn ṣe rí mi torí bàbá wọn ló talẹ̀ fún bàbá Èsúọlá wọ́n dẹ̀ kó gbogbo òwe tí wọ́n fi ralẹ̀ wọ́n kó wá síbẹ̀ ó lóun ṣe ẹ̀mọ̀ wọn rí tó bá mú bàbá Ọbásanjọ́ tó bá fi wá láti Abẹ́òkúta tó fi wá máa ń kìlọ̀ fún yẹn wípé ẹ má ṣe eléyìí ẹ má ṣe tọ̀hún tí ṣe jẹ́ pé still náà ojú kan náà ní tó ń já sí kí wá ní irú àwa tó lè ṣe mọ́ o nígbà tó ní kí la ṣe. ẹ jẹ́ ká kúrò lórí ẹ̀. kó o tó kúrò lórí rẹ̀ wo rìsíìtì dáadáa kí lórí ẹ̀. Akínfàlà family receipt. Akínfàlà family receipt ìwé tẹ́ ń fún àwọn tí wọ́n bá tala ni ṣé ìwé Orílẹ̀ Òwú lélẹ́yìí so Olówu receipt ní ẹ pé léyìí àbí Akínfàlà ṣé bàbá wọn nìkan ló ní gbogbo ilẹ̀ tó wà lórílẹ̀ Òwú tí wọ́n fi ń yíṣu Akínfàlà family receipt fún anybody tí wọ́n bá talẹ̀
kí lórúkọ tó yẹ kó wà lórí receipt tó bá. Orílẹ̀ Òwu community ló yẹ kó wà lórí. Yes. Tó bá wo òwe. Àwọn gbogbo ìdílé ló ní ilẹ̀ tiwọn. That's very good. Irú bàbá mi nísìn wọ́n nílẹ̀ tiwọn. Gbogbo àwọn tí wọ́n kọ́kọ́ dé sówu àwọn oyè hàn, àwọn Adéǹrelé family, àwọn Ọdẹ́rìnwálé, àwọn Fáládé, àwọn Adéjùmọ̀, àwọn Bánkọ́lé, gbogbo wọn bàbá yẹn gbogbo wọn ní nílẹ̀ nítòsí ilé. Wọ́n ń pe màmá kan ní Ògúnfúnkẹ́. Òun làkọ́bí Akínfàlà. Ilẹ̀ tó wà nítòsí màmá yìí ló ní. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lákọ̀ọ́kọ́, kò síbi tí jẹ́lé Akínfàlà o ju òwúlé 2 sí 3 ń bẹ̀ yẹn lọ. Ibi tá wà lónìí ilé Olúwo ni. Torí tàn táwà gbọ́ ni wípé dídé tí wọ́n dé ilé Apènà ní ẹdé sí. Gbogbo àwa tá a dẹ̀ lóko létílé yẹn gbogbo wa la sì kí orúkọ wa. Ṣùgbọ́n tí wọ́n bá wá ti rí pé èèyàn ńlá kíkanjú Lówu, wọ́n ti sọ́dọ̀mọ wọn. Akíkanjú t'Akínfàlà nígbà náà ló jẹ́ kó mọ rẹ́ wọn jẹ tó fi sọ pé òun ló ní gbogbo lẹ̀. Tí wọ́n bá ti fẹ́ ṣe nǹkan kan wà ní ẹ jẹ́ kó lead wọn lọ, ẹ jẹ́ kó lead wọn lọ, ẹ jẹ́ kó lead wọn lọ. Síta bá ti wá sọ fún èèyàn ṣaṣojú nísìn, ẹnìkan wà tó ń ṣe ètò iléeṣẹ́ yín yẹn, bóyá general manager lẹ́ ń pè, sáà lè sọ pé òun ló ní iléeṣẹ́ yín yẹn. Kì í so yóò fàbọ̀ fẹ́ nìkan ni. Ebi àbá wọn fàbọ̀ fáráàlú ńgbà náà pé bí abẹ́lé ìdérè. Wọ́n sọ̀rọ̀ àwọn da tó wù tẹ̀. Bó lẹ ti ń tẹ̀, bó ní àtẹ̀dé. Kí ni ìmọ̀ràn yín fún gbogbo ọmọ bíbí Orílẹ̀ Òwu báyìí nílé lóko? Àkọ́kọ́ kọ́ lọ sí ọ̀dọ̀ gbogbo ọmọ bíbí Orílẹ̀ Òwu. Ọmọdé ni, àgbà ni, ọkùnrin ni, obìnrin ni, àti àwọn àlejò tí wọ́n ń gbé pẹ̀lú wa wípé kan ní sùúrù. Ohun tí ò tó ń bọ̀ àṣẹ́kù. Kán mọ́ fàjẹ̀gbọ̀n pé àgbókò wa gbà padà. Ẹni tó ra oko tó pò ń ra oko lọ́wọ́ Akínfàlà òrókó rà. Ṣùgbọ́n mi fi àkókò ìrọ̀ gbogbo àwọn ọmọ bíbí Orílẹ̀ Òwu kan ní sùúrù. Pàápàá jùlọ àwọn ọlọ́mọ ọba. Torí wípé ó bẹ̀rẹ̀ rẹ̀ o. Wọ́n ní ó ń bọ̀. Àwọn ni ọmọ rẹ̀ dé jọ̀hún. Ní ìṣe ojú ní mọ́tò. Kọ́ ọmọ ọlọ́mọ ọba kan mójútó ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Torí wípé akọ mẹ́fà a lè dorí oyè tá a bá ti kọ 6. Àwọn ọmọ ọlọ́mọ ọba èmi ò lè joyè Lówu, mi lè jẹ ọba àlú. Akọgun ni ìran bàbá mi jẹ, kò sì sẹ́ni tí bá wà dùn. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí, ẹ̀yin tẹ́ máa ń comment, tẹ́ máa ń like, tẹ́ ẹ máa ń share àwọn videos wa. Ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button, kẹ́ ẹ bá wa subscribe, kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. Are you ready for a wardrobe revamp? Tí kò dẹ̀ nínú ẹ lówó púpọ̀. The 99 Posh Mid-Year Mega Sales is here and it is big. From the 1st of June to the 10th of June, enjoy up to 70% discount across the entire store. Shop for your stylish pieces without breaking the bank. Dresses, suits, handbags, shoes, name it, we have it all at 99 Posh Outfits. Visit us at our stores in Osogbo or shop online at 99poshmall.com. Comment order to get the shopping invitation in your DMs. 99 Posh Outfits for your royal shopping experience.